orílẹ̀-èdè Yorùbá kò fẹ́ ọ fún ìdàgbàsókè ìṣọ̀kan Odùduwà dára ká lè sinmi lébùté ayọ̀ Yorùbá Yorùbá lójúmọ́ gbogbo rẹ̀ farahàn Yorùbá Yorùbá tèwe tàgbà ẹgbẹ́ lárugẹ. Odùduwà yóò jẹ́ ọ̀kan láwọn èrè orílẹ̀-èdè àgbáyé a ò ṣe ara wa lóṣù ṣọwọ́ ìfẹ́ òdodo yóò gbé wa ró Yorùbá Yorùbá lójúmọ́ gbogbo rẹ̀ farahàn Yorùbá Yorùbá tèwe tàgbà ẹgbẹ́ lárugẹ. Gúúsù Yorùbá ìsọ̀ Elédùwà yóò dúró Kàbàsídéyàmá Yorùbá kò séwu àlàáfíà yóò jọba Yorùbá Yorùbá lójúmọ́ gbogbo rẹ̀ farahàn Yorùbá Yorùbá tèwe tàgbà ẹgbẹ́ lárugẹ. Èrò níbo lẹ ń lọ lẹ́yìn tí àsíá lọ́wọ́ yín arìnrìnàjò ìdùnnú lọ nípa àṣẹ ọba wa lórí òkè òpẹ̀tẹ̀lẹ̀ a lọ sórílẹ̀-èdè Yorùbá a lọ sórílẹ̀-èdè Yorùbá Odùduwà ni àwa ń lọ. Bẹ̀rù ọ̀nà tẹ́rìn ẹ̀yin èrò kékeré ọ̀rẹ́ àìrí pẹ̀lú wa lọ àwọn àgbẹ̀yìn wa ká kò séwu fún wa lójú ọ̀nà Odùduwà tí àwa ń lọ. Èrò ẹ sọ fún mi ìrètí tí ẹ̀yin ní àkókò wà lóòótọ́ ẹnìkan kò gbọdọ̀ dágunlá wàrà tó yín wá kó má nígbẹ́ lórílẹ̀-èdè tí a wà ń lọ. Èrò hálẹ̀ ìbàyín kẹgbẹ́ lọ́nà àjò sílẹ̀ náà tèwe tàgbà òyà ẹ̀jẹ̀ lọ ògo láti dúró dé wá ògo náà wà nílẹ̀ Yorùbá Odùduwà ilẹ̀ ògo ní. Ó yá ẹ jẹ́ ká jọ gbé lárugẹ. Kágbé 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 Ẹdó Èkìtì Kogi Kwara Lagos Ògùn Oǹdó Ọ̀ṣun Ọ̀yọ́ Òkun Abùnú Amúrò Bẹ̀dẹ̀ Ìjùmù Bìrí Kòkàbà Ọ̀wọ̀rọ̀ Yàgbà. Ọmọ Yorùbá ó yá ẹ jẹ́ á lọlé ìtẹ̀mọ́lẹ̀ àti ìnira yìí papọ̀ jù ojoojúmọ́ ni wọ́n ń pa wá bẹ́ẹ̀ ní pé wúrẹ́ àgàbàgebè ni wọ́n fi ń kó wa jẹ lórí ọ̀rọ̀ ààbò kò sí nílé kò sí lóko àti ró wọlé eégún ẹlẹ́sẹ̀ kan àbọ̀jáde nínú yàrá èyí kò ṣènìyàn ní kàyéfì ẹni tó wọlé níbẹ̀ nínú aṣọ
ẹni tí kò lè kọ orúkọ ara rẹ̀ tó ń gbé AK-47 dání níbo ló ti rí i? Ṣé inú màlúù ni wọ́n ti ń kó wọlé tàbí òkè òkun? Arọ tó di ọsàn sápò tó tún dì sáyà, ẹni tí ń bẹ lórí igi ọsàn ló kó lé lọ́wọ́. Iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ bàbá ńlá bàbá tiwa, èèmọ̀ ti wọ̀lú o. Bí darandaran bá jí wa lágbàdo ya tán, wọn a tún jí wa lẹ́gẹ̀ẹ́ àti ṣùwà. Ìyókù wọn a fi màlúù jẹ lájẹ tán porogodo. Bólóko bá sọ̀rọ̀, Sájẹ́ǹtì bẹ́ríbẹ́rí a sì fàdáyọ, a sì kí olóko sí wẹ́wẹ́. Bẹ́ẹ̀ bí olóko bá sọkún dọ́dọ̀ agbófinró, múnimúni a ní kìí ṣe àwọn tí bí kọ́. Adájọ́ a ní ìbà lórúkọ jẹ́ lèyí, kó wá sanwó ìtanràn. Èèmọ̀lúkú ti pẹ́bẹ́ǹpẹ̀bẹ́, ọdẹ fáráwò kì í pẹ́tù kì í pọ̀yà. Ilé ìjọsìn ni wọ́n dáná sun bíi pápá. Ọmọ Oòduà ó yá, ẹ jẹ́ ká relé ilé ti yá o. Ọmọ Yorùbá tó kàwé tó gboyè rẹpẹtẹ ni wọ́n ń kó ṣiṣẹ́ bí erin. Oúnjẹ ìlírí tún pàpọ̀jù fún odidi pòfẹ́sọ̀. Ẹ jẹ́ ká jí lójú oorun, ẹ jẹ́ ká kúrò ní Íjíbítì ká lọ gba ilẹ̀ ìlérí wa. Ní ilẹ̀ ìlérí wa, ẹ̀kọ́ ọ̀fẹ́, ìwòsàn ọ̀fẹ́, omi ìgbàlódé, iṣẹ́ tí ń yọni nínú ìṣẹ́, ẹ̀rọ là á máa fi ṣiṣẹ́ oko tẹ́bi yóò sì dágbére fún wa. Ìtumọ̀ Yorùbá tèwe dàgbà ẹ tẹ́tí gbọ́ mi o. Lẹ́tà yìí yóò dára kò ní bàjẹ́. Lẹ́tà O ohun gbogbo yóò ṣiṣẹ́ pọ̀ sí rere fún wa. Lẹ́tà rí ran gbogbo ènìyàn lọ́wọ́ bí ìfẹ́ Ọlọ́run Elédùmarè. Lẹ́tà U ń àbá fẹ́ Ọlọ́run abára fẹ́. Lẹ́tà B bíbìkítà fún ara wa. Lẹ́tà A àǹfààní ńlá yóò ti bẹ̀ jáde. Ọmọ Oòduà ilé ti yá o. Kéré nẹ́síkò kiri. Mo forí lédè Yorùbá, mo fẹ́ ọ fún ìdàgbàsókè. Ìṣọ̀kan Odùduwà dára, a lè sinmi lébùté ayọ̀. Yorùbá, Yorùbá, Yorùmọ̀ gbogbo rẹ̀ farahàn. Yorùbá, Yorùbá, tèwe tàgbà ẹgbẹ́ la.